Hello, ẹ kalẹ́ láti Nàìjíríà. Ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ sà. Ọba Ìfẹ́ Àdìmúlà ló ń sọ̀rọ̀ o. Kábíyèsí ẹ kalẹ́ o. Kò ní bàjẹ́ fún yín. Yes sà. Irúmọlẹ̀ á gbè yín. Àmín sà. Ìgbàmọlẹ̀ á gbè yín. Àṣẹ. Ẹ̀sìn ò ní ta yín. Àṣẹ sà. Kò ní bàjẹ́ fún yín o. Àṣẹ o. Ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ Oòduà. Ní agbára arúmọlẹ̀ lágbára gbàmọlẹ̀. Ohun tí à ń wá ní agbára Elédùmarè. Irúmọlẹ̀ ó fi agbára wa ká. Àṣẹ bàbá. Ìgbàmọlẹ̀ ayọ̀ fún agbára yín ká. Àṣẹ. Ojú ò ní tì yín. Àṣẹ. Lágbára arúmọlẹ̀ lágbára fáńbà ìṣe. Ohun tí ẹ dáwọ́lé ní ìyọrí sí rere. Àṣẹ. Ẹ má bínú o kábíyèsí o, àwọn èèyàn béèrè wọ́n ní ọba tìbo ni o sà. Ọba Ìfẹ́ Àdìmúlà gbogbo Ọ̀yọ́ sí Ọba fi. Ọba Ìfẹ́ Àdìmúlà gbogbo Ọ̀yọ́ sí ní tẹ̀pẹ̀tẹ̀ ìlú. Wọ́n ní ọba Ìfẹ́ Àdìmúlà ní gbogbo Ọ̀yọ́, ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni Ọ̀jẹ́kàlú Òkègbè ní Ọba Ìfẹ́ Àdìmúlà. Ok, wọ́n ti gbọ́, ẹ ṣé gan ni sà, à ń gbọ́ yín kábíyèsí. Ariwo pọ̀ ń bẹ̀ yín. À ń gbọ́ yín kábíyèsí sà. Gbogbo ohun tí ẹ dáwọ́lé kò ní sí ọmọ fún yẹn fọkàn balẹ̀. Ikú kékeré ẹ̀ka lójú rẹ̀ ikú kékeré ò ní ta yín. Àṣẹ sà. Àṣẹ kan, àṣẹ sà, ẹ ṣé gan ni sà. Gbogbo ètò yín pátá ni mò ń gbọ́ nígbà gbogbo inú mi ṣe ń dùn kí. Bí ìgbà ní ìtàyẹ̀ kárùn ní ìtàyẹ̀ ọ̀ka gbogbo ohun tí ẹ̀ ṣe yóò dára fún yín. Àṣẹ sà. Ẹ ṣé gan ni bàbá. Ẹ ṣé gan ni sà, ẹ kó wa jẹ̀pẹ́ sà o. Yes sir, ẹ ṣé gan ni. Yes sir. Yes sir. Màá ṣẹ̀fù nọ́mbà yín, èmi náà á pè yín kábíyèsí. Ó ti wá lẹ́tìkẹ́. Ó ti lẹ́tìkẹ́. Ọ̀bí. Má bàbá mọ́. Má bùjẹ́yè. Àwọn bàbá mi kábíyèsí ilẹ̀ Yorùbá wọ́n ní mi ìbú wọn. Ẹgbẹ́ nu lọ. Wọ́n ní mi ìbú wọn. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Wọ́n sì fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. Èwo wá lẹ́kùn wèrè. Tẹ́ ẹ bá ti rí anybody tó bá ti wá bọ́ síta. Má bọ́ba. Má bùjẹ́yè dára ń búyàn kan pé kinní kan. Ẹ ti mọ̀ ẹ́ páwọn ti Tinubu ni. Ṣèbí bàbá náà la pè yìí náà pè wọlé. Ṣèbí lára àwọn ọba ilẹ̀ Yorùbá náà pè wọlé nísìn. Wọn ò dẹ̀ sọ pé à ń bu. Torí wípé ẹ má jẹ́ torí pé a fẹ́ pajá ká wá wo orúkọ tó máa fi ìtẹ̀ láti pajẹ́ bóyá dìgbòlugi. Ẹ má torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu. Èmi ò bọ́bà àwọn bàbá ọba ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé mi ìbú wọn ta ni mi ti ń bú wọn. Torí pé gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá àtọ́ gbogbo wọn ni wọ́n dájọ́ tí wọ́n fi bí èmi tí mò ń jẹ́ Dára. Ó wá kù bí tẹ́ fẹ́ tì mí sí. Ọmọ ọwọ́ kan ní kì í kú lójú ọwọ́ náà wí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin bàbá mi tó ṣe bí ọ̀rọ̀ ni o. Ẹnu ọmọdé lèmi fi ń sọ fún yín kẹ́ ẹ fẹ́ nu àgbàlagbà kẹ́ fi gbà lọ́wọ́ mi. Wọ́n ní ọmọ ẹsẹ̀ kan báyìí kì í mọ ikú lójú ẹsẹ̀ o. Ẹ̀yin bàbá mi kábíyèsí ọmọ ti yí ni Dára ojú rẹ̀ báyìí láyé fi ń wowó. Gbogbo ẹ̀yin kábíyèsí bàbá Dára nílẹ̀ Yorùbá pátá. Ojú rẹ̀ yín pátápátá ni ká ẹ fi wò mí. Ẹ mọ̀ lè ní ìfojú ìbínú yín wò mí. Tẹ́ ẹ bá fojú ìbínú yín wò mí bó ni mo fẹ́ rú gbà. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé kóòtù kó bà kó ṣẹ́ ní ilẹ̀ Yorùbá ó ní mo dúró fún. Èmi ò mọ ogún yín ní kẹ́sẹ́ títí tẹ́ ẹ fi ṣe nǹkan tó yẹ ká ẹ ṣe ni. Lẹ́yìn yẹn èmi ò ní ẹ fún mi lówó, mi ì ní ẹ fún mi pò, mi ì ní ẹ fún mi láṣọ, mi ì ní ẹ fún mi ní nǹkan kan. Kò ń ṣe pé mi ní condition mi critical gan mo need help o tó bá jẹ́ yẹn ni o.
ṣùgbọ́n àwọn fáǹsì mi wọ́n ń gbìyànjú. Ṣé rí wọn bá kéékèèké tán fún mi, mo dúpẹ́ pé òkun pẹ̀lú ilé ìtọ́kọ mi náà tún ṣe àní bó bá jó mi lásán lọ́kọ mi ní múlẹ̀ má bá fìfẹ́ mú, torí pé òun gan ló fi àyè gbà mí tí mo fi lè ṣe gbogbo nǹkan tí mò ń ṣe lẹ́yìn Ọlọ́run. Àbí kò yé yín? Kí la wá ń bẹ̀ yín gbogbo yín? Ẹ jẹ́ ká ṣe dáadáa. Torí èní kọ́, torí ọ̀la ni gbogbo agbẹ́dá tá à ń dà kiri ilẹ̀, gbogbo agbádá idẹ, ẹyẹ bàtà idẹ tẹ́ kó sẹ́sẹ̀ tẹ́ fi ń ya fọ́tò tẹ́ eré ìṣẹ̀ṣẹ̀ sókè kan yà yín tẹ̀katẹ̀ka yà mí tòkatòka ọba Ìwó tó mú gbogbo everything tó blinblin látòkè désàlẹ̀. Èmi ò mọ̀ bọ́kùnrin tún máa ń blinblin àfọ́bà ọba Ìwó nìkan ni mo tún rí o. Àfìgbà tó bá Ìwó mú gbogbo nǹkan blinblin látòkè désàlẹ̀ ló bá kẹ́sẹ̀ sókè. Ó ní ẹ̀yà mi tòkatòka, ẹ̀yà mi tòkatòka, ṣe rí mi àbí mi ìfáyìn, ẹ̀yà mi tòkatòka. Ìyẹn kọ́ la bí yín, àwa ò ní ìdí bàtà ẹsẹ̀ yín, adé orí yín ò dá nǹkan kan fún wa, bẹ́ẹ̀ ni agbádá yín ò tọ́ sí wa ní ìdí ẹ̀. Ọlọ́run ọba ń gbọ́, ìdí tẹ́ ẹ fi dé orí àpèrè tẹ́ ẹ jókòó sí yẹn, nǹkan tí wọ́n ń ṣe àwọn tó bá jókòó sórí àpèrè yẹn fún àwọn tí wọ́n jẹ ọba lé lórí, òun làwa ń bi yín kẹ́ ẹ wá ṣe. Ọ̀hún ti ìgbà tẹ́ ẹ bá bọ́ síta tẹ́ ẹ wá ṣe nọ́mà, ìgbà yẹn làwa máa jẹ́ kẹ́ ẹ ráyé gbé. Àwa ò ní fi yín lọ́rùn sílẹ̀. Èmi dára gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò ní fi yín lọ́rùn lẹ́ o. Ẹ̀yin elders àti leaders ilẹ̀ Yorùbá, ó di ọjọ́ tẹ́ ẹ bá mọ̀ wípé yes ẹ ní láti fi ìmọ̀ kò. Ẹjọ́ tí ẹ dúró ná, mi ì tí ì rí kan gbé picture yẹn jáde, ẹ̀yin èèyàn mi àbẹ́ ti rí fídíò yẹn ni, níbi tí àwọn ọba ilẹ̀ Yorùbá àti àwọn governors, bóyá both the past governors and the present ones àtàwọn tó wà ní senate, gbogbo wọn yẹn èmi ò tí ì rí fídíò kan rí láyé kí gbogbo wọn kàn jọ ṣe meeting kọ́nà jíròrò lórí ilẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ kan. Ẹjọ́ ẹ bá mi kọ síbi comment side, ṣé ẹ ti rí rí? Ṣé ẹ ti rí rí? Èmi ò rí rí o. Wà lẹ́yìn gbọ́ àwọn north, àwọn ọba north, àwọn emir la máa ń rí, àwọn south east, south àwọn la máa ń rí tó máa náà ṣe meeting tá ń pe governors wọn, wọ́n á pe àwọn ọba wọn, àwọn igwe, gbogbo wọn wá ṣe meeting. Ẹ rí fídíò, ẹ rí picture, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá mi rí rí. Mbà Yorùbá wọn máa sọ fún yín pé àwọn ṣiṣẹ́ under yìí ni, iṣẹ́ abẹ́nú yìí ni, mi ìrírò èrí láyé tèmi. Iṣẹ́ táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá máa ṣe, ègbé ni láti ṣe níta, inú náà ti gbúdọ̀ máa ṣe. Bẹ́ẹ̀ tọ́lọ́run bá rí yín, kí ló dé táwọn ènìyàn gbúdọ̀ rí yín? Àtijọ́ tẹ̀dẹ̀ tí ń ṣe nínú ọ̀nà, àrí Dáúdà yín, àrí kankan tẹ́ ẹ ṣe, kò sí kankan. Orí ọmọ tuntun wá wọn lágbọ̀n wà lọ́jà, kórí ọmọ tuntun wá, ẹ̀yin gbogbo yín lẹ wà lọ́jà, orí ọmọ ti yí sẹ́yìn, orí ọmọ ti fẹ́ gé jábọ́. Àwọn ò rí yín rí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àtàwọn tẹ́yẹ jẹ́ government kìíní, kẹ́ ẹ tiẹ̀ ṣe meeting, kẹ́ ẹ sọ pé báyìí láyé ti yín kan, ẹ̀yin ò ń ṣerú yẹn. Ẹ máa gbọ́n dà, èyí tẹ́ bá dẹ̀ máa rí tán bá láwọn ṣe àwọn àgbààgbà yẹn, wà láìtàlẹ̀ Ọlọ́run bá ń gbọ́, wọ́n máa jà láàsì ń bẹ̀ ni, wọ́n ń rí meeting ṣe. Wọ́n ti ní pé tọ́ba ẹ bá ṣe déédéé, tọ́ba làwa máa ṣe. Ọba tí ò bá ṣe déédéé àṣẹ tí wọ́n. Àbí o. Àwọn oníbàjẹ́ ayé, àwọn oníbàjẹ́ ọ̀run Ọlọ́run á gbógun tì wọ́n. Àṣẹ. Ọlọ́run máa gba agbára lọ́wọ́ wọn. Ọlọ́run máa gba agbára lọ́wọ́ wọn. Àwọn ọba ayé ẹjọ́ wọn ò bá ayé jẹ́. Àwọn ti sin wọn bá ayé jẹ́ o. Ọba ó yẹ pé kí ní ìsìn ọba wa wà, àwọn tí wọ́n ti ṣe dáadáa yẹn. Káwọn èèyàn mọ bọ́ ṣe máa figure wọn out. So tó bá ti lẹ pósítà kan lọ lẹ pósítà àwọn ọba tó ń bàlú jẹ́, ẹ̀rù máa bẹ̀rẹ̀ sí bà wọ́n. So tó bá ti lẹ pósítà àwọn káàkiri pé ọba àbá tó bàlú jẹ́ nílé. Ẹ ti ẹ̀ mọ ọkọ tó ṣẹlẹ̀ ẹ̀yin yúùtù mi o, ẹ̀yin yúùtù mi ní Nàìjíríà. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé rí gbogbo àwọn ọba yẹn? Mo rò pé àsìkò ti tó tẹni láti lọ sí pálásì. Èmi ò ní kẹ́ lọ sọ náà sí pálásì o. Ẹ lọ bá wọn pé kí ni kókó wọn ń bẹ̀ yẹn. Ẹ lọ sọ fún wọn nǹkan tẹ́ fẹ́. Ẹ lọ rán wọn ní iṣẹ́ nítorí pé àwọn ni wọ́n wà láàrin àwa àti òrìṣà. Àwọn ni wọ́n wà láàrin àwa àti ìjọba. Ẹ̀yin yúùtù, ẹ lọ sí ilé Aláàfin, ẹ lọ sí Ọ̀ọ̀ni, ẹ lọ sí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá. Ẹlẹ́kọ̀lé ọ̀bá láyáṣọ tí ọlẹ́jẹ̀lú ò fi jẹ̀lú, bẹ́ẹ̀ ni onítajì ò fi tajì, gbogbo yín pátápátá. Èwe of Adó, Déjì of Àkúrẹ́,
Òṣèmàwé of Ondo, Akíọdé of Lagos àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ẹ̀yin yúùtù ẹ bẹ̀rẹ̀ sí ní lọ sí ààfin wọn èmi ò ní kẹ́ sanná síbẹ̀ o ẹ lọ bá wọn ẹ rán wọn irú iṣẹ́ tẹ́ ẹ bá fẹ́ fi ránṣẹ́ sí àwọn Nigeria government ẹ lọ sọ fún àwọn ọba kan lọ sọ fún wọn kẹ́ ẹ lọ sọ fún wọn iye ọjọ́ tẹ́ ẹ fi fún wọn kẹ́ ẹ tó máa fi jẹ́ṣẹ́ yẹn tẹ ọjọ́ tẹ máa tún padà wá gbọ́ ìsìn ọ̀rọ̀ ẹ tún sọ fún wọn the same time tí wọ́n bá sọ wípé Mohammed tí òkè bá kọ̀ tó lòun lọ bá Mohammed ẹ jẹ́ kí Mohammed gan tara ṣaṣa kó lọ bá òkè tí àwọn bá sọ pé àwọn ò fẹ́ gbọ́ wọn ò fẹ́ gbà ẹ̀yin náà èdìdí lọ bá wọn náà wọn ọ̀rẹ́dì àti ṣé àbí àwọn south àwọn leaders and elders south wọ́n ṣe ti north wọ́n ṣe kí ló dé títí south west wá ṣe tó wá ṣe kínní àwọn agbẹ́dàwèrè tẹ̀ ń dà kiri yẹn nídìí agbádá yín nídìí fashion yín iṣẹ́ tó yẹ ká ẹ ṣe òun là ń béèrè fún ẹni fashion tẹ́ ń ṣe yẹn gbogbo paparazzi ẹ ṣe anniversary kí lè ṣe anniversary lé lórí gbogbo yín ò ní tìjú Ọlọ́run ẹ ní tìjú mo bí yín ni kí ni Dáúdà yín dà tẹ́ ń ṣe anniversary kí lè ṣe gangan kí ni nǹkan tẹ́ ti ṣe nílẹ̀ Yorùbá tẹ́ wá ń ṣe anniversary ẹ tó wá ṣe anniversary tán ẹ wá ṣojú ayé fúnra yín ọní ṣe anniversary o bàbá Aláàfin wà ń bẹ o tí bàbá Aláàfin bá wà ń bẹ ṣé ó wá ṣe nǹkan ó wá ní kíkan tó wà nílẹ̀ kó kúrò nílẹ̀ ní gbogbo wa lọmọ Yorùbá ẹ kó jì lọ.